mo fẹ́ sọ̀rọ̀ nípa very dark man ní 3 days ago. Mo rí video clip ẹ̀ ibi tó sọ pé Don Jazzy fóun ní owó very huge amount of money. So mo post video yìí and mo expect pé you máa rí a lot of àwọn èèyàn kó react sí video yìí, but to my surprise it was very minimum. Àwọn èèyàn ò react sí ìyẹn gangan ló prompt mi láti fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹni sọ pé òun lọ sí Èkó, òun meet Don Jazzy, ó fóun ní huge amount of money tó òun expect. So tẹ́ bá wò previously nígbà tí Don Jazzy kọ́kọ́ fún ní owó fún charity ẹ̀, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí criticize ẹni pé ṣe bó ti burí, ó wá bẹ̀rẹ̀ sí gbowó lọ́wọ́ ẹ̀. Ní eléyìí sìn tó tún wá fún lówó tó jẹ́ pé òun kọ́ ló ń béèrè, ẹni ló ń fún. Gbogbo àwọn èèyàn wá dákẹ́, wọn ò sọ̀rọ̀ sí. Tá bá ń ṣe àwọn kan báyìí lójú tèmi fi rí a lè grow as a nation. A ní láti máa wà, ẹ jẹ́ ká wà honest, ẹ jẹ́ ká wà truthful. Kò sí nǹkan tó yẹ kí àwọn èèyàn ṣe ju pé kó credit very dark man, at least kí wọ́n appreciate knowledge, wisdom tọ́lọ́run fún. Ọlọ́run fún lẹ́bùn ọgbọ́n àti òye, ó tún wá ní ayọ̀ ọkàn. Èyí ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn ká fi kẹ́kọ̀ọ́. Ní gbogbo ohun tí a bá ń ṣe, ayọ̀ ọkàn ṣe àgbà. A ní láti ní ayọ̀ ọkàn. Ohun tó dá ní Don Jazzy ṣe pé ó reward ẹni àbó appreciate ẹ̀. Ẹ jẹ́ ká wá wò ní under view. Ẹ jẹ́ ká fojú ojú mi wò. Ẹ jẹ́ ká gbà wípé, ẹ jẹ́ ká rí wípé bóyá Don Jazzy ó ní different motive. Bí ó ní different motive because ó fún yàn lówó kò tí wọ bí oṣù méjì, ó tún fún náà another owó. Ṣé ó nífẹ̀ẹ́ ni? Ó lè rí bẹ́ẹ̀. Ṣé there is reason to it? Ó lè rí bẹ́ẹ̀. So ní àwa tá jẹ́ influencers àbáwa ọ̀dọ́ ńsìn, a mọ bí a ṣe lè resist temptation àgàgà when it comes to government àbáwọn èèyàn. Lóòótọ́ kò sí bí a ṣe fẹ́ gbọ́n tó ẹni tó bá ń ṣọ́ ni. Ọlọ́run máa fi wá lé ọ̀tá mú. Kò sí bí ẹni ṣe fẹ́ outsmart ẹni tó bá fẹ́ entrap yàn, ẹni tó bá fẹ́ ṣọ́, ẹni tó àwọn èèyàn tó ń ṣọ́yàn. But téèyàn bá ní ayọ̀ ọkàn, téèyàn bá dẹ̀ genuine pẹ̀lú nǹkan téèyàn ń ṣe, at least ó máa kó àwọn èèyàn yọ, àwọn ewu kọ̀ọ̀kan máa kó àwọn èèyàn yọ. Gbogbo àwọn èèyàn tó jáde tó nail bọ̀bọ̀ yìí ní tálà àkọ́kọ́, àwọn dancing because ẹ̀rí pé ó ti ṣe nǹkan tí tó ti yàtọ̀ sí nǹkan tí most àwọn èèyàn ń rò. Mo ti sọ lọ́pọ̀lọpọ̀ gbà bó ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ a lè má like, but nǹkan tó jẹ́ kẹ́ mọ̀ ni wípé anybody tó bá fẹ́ fight fún èèyàn láyé kò lè jẹ́ pé the boy is good or the woman, the lady is good. Ẹ wo bàbá wa Fẹlá. So nígbà tí Don Jazzy fún ẹni yìí lówó, ó jáde, ó wá sọ̀rọ̀, ó tún declare, ó dẹ̀ bẹ̀ pé kó má bínú, but ẹni fún mi lówó. So kómi motive tó bá wà ní behind ẹ̀. Jíjáde ẹni ó ti nail wọn. Kò lè dé lọ́la tí Don Jazzy bá ṣe anything, ẹni ní right láti correct ẹ̀. Àbí láti èyàn ó Ọlọ́run fún ní ọgbọ́n láti lè bypass nǹkan tó ń pè ní àbẹ̀tẹ́lẹ̀. Àbẹ̀tẹ́lẹ̀ ni pé téèyàn bá fúnyàn lówó owó ẹ̀yìn, tí nǹkan kan bá ṣẹlẹ̀ torí èèyàn ti gba owó ẹ̀yìn yẹn, èèyàn ti clip ara ẹ̀. Àtẹ́ni jáde, tó bá yẹ pé àwọn ìjọba ló wà ń behind ẹ̀, tó bá jẹ́ anything ló wà ń behind ẹ̀, tó bá jẹ́ willingly tí Don Jazzy gẹ́gẹ́ bí èèyàn tó bá ṣe ẹni lọ́la, ẹni ní ẹ̀tọ́ láti lè call it out. So ṣe ti rí pé kò ń ṣe pé ó ń ṣe kinní nítorí owó. Bẹ́ẹ̀ sì ni ó tún lè máa ṣe nítorí owó, torí mi ò mọ bá ṣe máa ń get it wrong. Tí bá ń ṣe nǹkan sìn, ṣé ẹ̀ ń expect pé kí n máa make owó ní bẹ́ẹ̀ ni? Nígbà tó bá ti jẹ́ owó tó dáa, tó bá ti jẹ́ ọ̀nà nǹkan tí mo lè wà proud of. Ẹni tó lọ sí iléèwé, ẹni tó ń ṣiṣẹ́ nítorí owó ni now. Ẹ má yẹ ká máa pretend. Mi ò ṣe nítorí owó. I'm doing things nítorí kí n lè survive, mi fẹ́ live. But
ṣé nǹkan tó gbọ́dọ̀ káyàn mọ́ díẹ̀ ni ṣé tó bá yẹ pé nítorí owó ló fi ń ṣe ó dẹ̀ ń rescue àwọn èèyàn it's good ẹ jẹ́ kó make owó ẹ̀. So ohun àkíyèsí tí mo ní kí n pe àwọn èèyàn sí ni ẹ jẹ́ ká máa credit yàn tó bá jẹ́ pé kò láyọ̀ ọkàn agbowó yẹn kólóm tó bá wá jẹ́ pé wọ́n fẹ́ trap ẹ̀ ní ó ti wọ trap bọ́ nítorí kò ní èèyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ owó bọ̀ kò gbọ́dọ̀ pọ̀ jù ọ ní love of money is kínní báyìí lọ ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀ èèyàn lè like owó bọ̀ kéèyàn má nífẹ̀ẹ́ débi pé èèyàn máa fi wọ wàhálà. So fún gbogbo èèyàn tó ń ṣe àwọn nǹkan báyìí ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ very dark man yìí jẹ́ ká fi kẹ́kọ̀ọ́ good lesson nílé pé ẹ má jẹ́ àwọn owó kan wà tá a lè make tí ó máa fún wa ní wàhálà àwọn owó kan dẹ̀ wà tá a lè make ní the same way but téèyàn bá ní ayọ̀ ọkàn èèyàn máa mọ bí èèyàn ṣe máa play ara ẹ̀. Kudos to very dark man mo salute ẹ mo dey appreciate wisdom tọ́lọ́run fún ẹ ọlọ́run ní jẹ́ kó ṣiṣẹ́ ọlọ́run á wà pẹ̀lú wa ọlọ́run á wà pẹ̀lú ẹ God bless you.